Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí bò lọ́dọ̀ yín. Má ronú mọ́. Kò sẹ́dá tó wà tí ò ní tiẹ̀. Kálukú ń fa sọ́ọ̀bù ni. Ọlọ́run ọba elétí gbárò yìí yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Orí. Gbogbo etí tí ń gbọ́ mi nínú ilé yìí o, bùwọ́ omi là máa gbà nígbọ́ bùwọ́ àgbo. Wọ́n ní ara níní gúgúrú ní fi ta lágbádá. Ara ò ní ní gbogbo wa. Àrùn gbóná girigiri kọ́ má tutù o, báwo kò gun ọ̀pọ̀ tó nínú ayé ẹnì kọ̀ọ̀kan ọba àláwùrà lọ́ba abomi ìtura jù bẹ̀. Ó kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí òkun àtọmọ Yorùbá tí ń bẹ nígbèrí ọ̀sà. Ẹ̀lẹ́mbẹ̀ ń wo. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan téńté. Ẹni tí àbá rí bí fìdílé tí ò sì fi gbárùkù tí ò rí bí fìdílé téńté. Ẹ̀yà sẹnu kẹ́mú kẹfẹnu mẹ́nu kẹfìtì mété. Ẹ̀yà mi létí ìtọ̀tún yẹn fi tòsí ilẹ̀ ẹ̀jẹ̀ àjọ kọ́gbọ́n. Níbi kíni níbi dúkìá Ọlọ́run. Tọ́lọ́run fi ta àwọn èèyàn lọ́rẹ. Ipe ká máa fi ṣàgbéjì ara. Ọ̀gbọ́ dúkìá Ọlọ́run tó ní ká máa fi ṣe àgbèjì ara ká mi gbádùn ní jágbèjì ara tó bá gbọ́ Yorùbá débẹ̀. Ewé yìí ni àwọn Yorùbá máa ń pè ní Gbure. A máa ṣe lọ́bẹ̀ jẹ dáadáa. Ẹni tó bá lọ ìlú Ẹ̀gbá, àwọn Ẹ̀gbá wọn láìkì rẹ̀ púpọ̀ láti máa fi ṣe ọbẹ̀ púpọ̀. Tí wọ́n bá de ṣíkíṣíkí fún wọn tí wọ́n tó fẹ̀gúsí yìí, ọ̀fẹ́ lè jẹ káàrin rẹ̀ mọ́ àmàlà. Ó sì jẹ́ bàrà orí ẹ̀bà ló bá kó sí, ọ gbàgbé kọ ìyá rẹ̀ sírí àmàlà. Ewé Gbure mo fẹ́ ká dára ní ẹ̀kọ́ lórí ẹ̀. Ṣé rí ewé ìgbàjúmọ̀ káàkiri kò síbi téèyàn ti rí. Àwọn eléèbó a máa pè ní water leaf àbí wọ́n lẹ́ ti pè bó ṣe rí nù. Àǹfààní pọ̀ lára ẹ̀ gan ni o. Àǹfààní pọ̀ gan lára ẹ̀ ni o. Bí tí ń gu àrùn bẹ́ẹ̀ náà ní í ṣe ìdíwọ́ fún àwọn ẹ̀mí òkùnkùn. Ní sì ń fi àyè lẹ̀ fún blessing kó wọnú ayé ẹni. Ẹ̀gbọ́n mo wí. Ń dènà mọ́ àwọn ẹ̀mí òkùnkùn. Sì ń ṣí ọ̀nà fún blessing fún bí ayé ẹni láti lè rọ́nà lọ. Tí nǹkan bá lè kó abáléwé Gbure ọ̀rọ̀ èèyàn sì gún gẹ́. Ọmọ bẹnu ara ẹsẹ̀ ní òní. Ọlọ́run fún àwọn Yorùbá ó fún ọlọ́gbọ́n. Ó fún àwọn Ìgùn náà ó fún wọn ní ọgbọ́n. Ó fún àwọn Ìgbò ó fún wọn lọ́gbọ́n. Ẹ̀rí gbogbo wa bá ṣe wà láyé Ọlọ́run fún kálukú wa ní ọgbọ́n àtinúdá ẹ̀bí kálukú tí lò òun lọ́tọ̀ọ̀tọ̀. Mo kí gbogbo ẹ̀yin tí à ń fi òótọ́ ọ̀nù jáwé, mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí à ń fi òótọ́ ọ̀nù wàgbò. Tọ́ bá ń pariwo pé bàbá rẹ̀ lóògùn tí a bá mọ òògùn àrùn òfútù fẹ́ tẹ̀ lásán ní gbé kiri. Àní tọ́ bá sọ pé bàbá rẹ̀ ó gbóná lágún ọ̀gọ̀ ni, ṣé lágún ọ̀gọ̀ ni? Bàbá òun ọyẹ ẹni kó jókòó ẹni kó sáré ka oògùn àrùn oríṣi ọgbọ̀n fún yín tí ó bá ti lè ká fúù kọmọ. Ṣùgbọ́n tó bá bàbá rẹ̀ bá jókòó tó bá pé bàbá ẹ kọ́ alóògùn tó sọ pé lọ́ọ́ tọ́jú àgádágodo lọ́ọ́ tọ́jú eré ẹ̀fọ̀n lọ́ọ́ tọ́jú eré òkú ìrọ́ ohun tọ́mọ fi ṣayé kọ̀hún. Bàbá ọlọ́mọ wẹ́wẹ́ là á jẹ́ ẹnì kí n ṣe bàbá alágbàkó wọn má délé ẹ̀. Ẹ bá lu ọmọ bàbá òkè odò orógo ò ní mọ́júmọ́ o ṣé ń wúre ni wọ́n fi ròyìn rẹ̀ yìí. Àní kí wọ́n máa pẹ́ bàbá ọlọ́mọ wẹ́wẹ́ yìí ikú tó pa bàbá yìí ọ̀dá o ọ̀run rẹ̀ o ìyẹn dájú kó kún wọn máa pẹ́ eléri ibú àkútúkú ọlọ́nà ọ̀run àwọn àfẹ́rú ẹ̀
àfẹ́rú ẹ̀. Ẹ gbìyànjú kẹ́ kọ́ nǹkan àrùn, ẹ kọ́ nǹkan àrùn, ẹ jẹ́ kó pọ̀ nínú ayé yín. Ṣẹ́rẹ́ mi là ń wá àwọn àgádágodo kí a máa wá wọn kìíní kan kàtìkàtì kí tí ó máa gbé wúrẹ́ gbẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀. Wàhálà ló kó rẹ̀ sí o, wàhálà pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. Àgbóbà ṣe é kalẹ̀, àgbójẹ̀dí ṣe é kalẹ̀, ìdákọ́lẹ̀ ṣe é kalẹ̀, oògùn stroke ṣe é kalẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí là á sì tá a mọ̀ nípa rẹ̀. Ìtọ́jú aláboyún mọ̀ nípa rẹ̀ lóríṣiríṣi. Àwọn nǹkan téèyàn máa mọ̀ nípa ẹ̀ nìyẹn. Ìdènà àwọn ẹ̀mí òkùnkùn jẹ́ ìrí tèmi ṣe gbogbo wọn lọ báwọn lóríṣiríṣi àwọn ohun tá a sùn máa bá ti gbèrègbè kankanlẹ̀. Ẹnìkan ayá kọjúdà ṣe báyìí ṣe báyìí. Gbogbo ọ̀nà yìí làwọn náà gbà rí i pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ni torí kò lè gbà ọ́ là, kò lè gbà ọ́ là o, kò lè gbà ọ́ là, kò lè sọmọ rẹ gan dèèyàn. Ṣùgbọ́n tí o bá kọ́ àwọn ọmọ rẹ ní oògùn arẹmọ, tí àwọn ọmọ rẹ mọ ìtúsílẹ̀ pé àrùn báyìí lọ́sẹ̀ ni ń tà ló sí ni, àrùn báyìí lọ́sẹ̀ ni ń tà ló sí ni, àrọ́mọdọ́mọ ọmọ rẹ wọ́n máa jẹ́ lọ gbére ni. Gbogbo ilé balógun ní ìsìn wọn ìjagun bẹ̀ mọ́ o. Oògùn owó ni kálukú ń wá kiri o. Iṣẹ́ tó o ṣe ní òdòwó, oògùn owó kọ́la ní kò ṣe. Ayé ilé balógun ilé kankan ọ̀jagun mọ́. Ilé balọ́rọ̀ ló kù, kò sí ilé balógun mọ́. Ẹ̀wọ̀n ọmọ balógun ẹ má bínú o. Àbí ẹni tí ò lówó lọ́wọ́ a máa jà lọ́jà, ò lówó lọ́wọ́ ń jà. Ọmọ mi ni èmi ọmọ balógun, ìyẹn ni wọ́n ń bọ́ sọ. Pèrè ẹni balọ́rọ̀ ń pèrè ẹni balógun. Àwọn ọmọ balógun bẹ̀ tọ́já kíkanjú tí wọ́n máa jagun láyé àtúgbọ́n láyé òde òní. Àníwọ̀n tó fi dàpọ̀ ẹmú tó fi jagun ẹnu nínú ilé rẹ̀. Àmọ́ wọ́n fi jagun ẹnu. Ìyàwó rẹ̀ bóre owó ọbẹ̀, o mú nǹkan jagun ẹnu lẹ̀. Àwọn ọmọ béèrè owó sùkúù, o mú nǹkan wọ́n máa pariwo lé lẹ́yìn náà káàkiri wọn alélẹ́rí ibú bàbá òsì. Olùlọ́mọ balógun ni ṣùgbọ́n ò lè jagun ẹnu, ò lè bọ́yàwó débi pọ́ bọ̀mọ̀. Bùkátà alẹ́ àná ò rí ṣe ọlọ́mọ fún sí tàwa o, níwà bákan náà o, gbogbo wa ọlọ́run yóò rọ̀ wá lọ́rọ̀. Kọ́rọ̀ wọ́n má bàa pọ̀ ìwé Gbure. Àǹfààní ewé yìí pọ̀, ìwé yìí àǹfààní tó wà lára rẹ̀ pọ̀. Tí ẹ bá jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé kì í sábà rọrùn sùn dáadáa, tó jẹ́ pé àti máa sùn rẹ̀ máa nira, gbìyànjú kó máa gbó ewé yìí máa foyín ṣe máa mú. Gbìyànjú kó máa gbó kó máa mú. Àìkiri á má lè kọ. Orúkọ mi ní Lukumọ̀nà ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Jálómi bá tún pè rẹ̀ ní bàbá ọgbọ́n tí àbá ti sí Lukumọ̀nà ọmọ Àyẹ́dáre mẹ́ kìí ṣèmi o. Ẹ gbọ́ mi, tí èèyàn bá rọrùn sùn dáadáa, ẹ máa gbó ewé yìí, ẹ máa kán oyin sí kẹ́ ẹ máa mú, ẹ sọ pé ó dé ní. Fún ìdènà àrùn ìtọ̀ ṣúgà tàbí ẹ̀jẹ̀ ríru, ẹ máa gbó ewé yìí kẹ́ ẹ máa mú, ẹ máa kán oyin sí. Ó di mélòó? Ó di méjì. Obìnrin tó wà lóyún tínú rẹ̀ sábà máa gbóná, kódà gan máa ṣe ọkùnrin náà tó jẹ́ pé tínú ọkùnrin bá ń gbóná a máa sọ àtọ̀dí sísàn watery spam, tí spam yẹn tí ó sàn kódà tó bá gbó tẹ̀sẹ̀ ẹ̀kan oyin sí ẹ gbé sínú fìrìgò. Báwọn Kòtónú ti pé inú àwọn French frigo ni wọ́n pe fíríjì nǹkan amómi tútù ẹgbẹ́ sínú ẹgbẹ́ tútù dáadáa. Obìnrin tí ń ṣàwárí àti lóyún bóyá inú ẹ̀ máa gbóná ni tó bá mú inú náà yóò sì di pẹ̀sẹ̀. Tàbí èèyàn bá ní àrùn kánsà, ewé yìí a máa dènà rẹ̀, ó máa gbóòmù náà ni. Ọlọ́run ó sì ṣe ní sábàbí ìdènà àrùn náà. Èyí tí ọba tí ì lágbára jù ní o ká máa lò sí. Wá rí tí ẹ bá ní ọgbẹ́nú, Olódùmarè o, ẹ gbó ewé yìí. Ṣẹ́rí tẹ́ bá ti wá gbó tán, ẹ gbìyànjú kẹ́ wá ọ̀gẹ̀dẹ̀
ẹ̀fọ́ ọ̀gẹ̀dẹ̀ ẹ̀fọ́ kẹ́ wá fi omi ewé yìí ẹ fi gbó dáadáa kẹ́ kàn yín sí kẹ́ni náà máa mú lóòrèkóòrè ọ̀sán máa dòun gbàgbé kí ni wọ́n wí ọ̀sán ó dòun gbàgbé kódà ẹ lè lọ ewé yìí kẹ́ lọ kó kúnná kẹ́ dà sínú anointing oil àwọn èèyàn ń pa àwọn ọmọ olive oil náà ni ẹ túbọ̀ góyà òróró góyà tí wọ́n bá pa àwọn èèyàn rà wá ní ṣọ́ọ̀ṣì yẹn àwọn haúsá náà ń tà àwọn mùsùlùmí ń pè ní ṣàìtún ìwànú agolo original nìyẹn ẹ lọ́ọ́ kẹ́ dà sí ẹni ó bá ní àrùn ọgbẹ́nú ẹni kó máa fi mu ògì kó máa mú ní àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán àìfi lo ògì gbóná o ìtútù là fi mu ẹ máa bá ń bọ̀ alẹ́ ẹ̀ka sí èmi ní Lukman ọmọ ẹ̀ dàrí. olùrìbàrìbà ọlọ́mọmọ́mọ́ rìbá o olùrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o ṣẹ́gun ọwọ́ ọ̀sọ̀ àti rìbá o olùrìbàrìbà ọlọ́mọmọ́mọ́ rìbá o olùrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o ṣẹ́gun ọwọ́ ọ̀sọ̀ àti rìbá o olùrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ́mọ́ rìbá o olùrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o ṣẹ́gun ọwọ́ ọ̀sọ̀. tí ẹ bá jẹ́ èèyàn tí ara sábà máa ro gbogbo ìgbà tí ara máa ro púpọ̀ jù ẹgbó ewé yìí kẹ́ máa fi lo ògì gbígbóná ẹgbó kẹ́ máa fi mu ògì gbígbóná ní agbára Ọlọ́run ara ríro náà yóò dòun gbàgbé àbí ìwọ tó máa ń ní àrùn ìtọ̀ dúdùn táwọn Yorùbá ń pè ní àbí táwọn eléèbó ń pè ní diabetes ẹgbẹ̀ẹ́dù kẹ́ máa ṣe ewé yìí jẹ lọ́bẹ̀ ẹ máa ṣe ẹ̀fọ́ rẹ̀ jẹ ẹ tẹra mọ́ kẹ́ máa ṣe ẹ̀fọ́ rẹ̀ jẹ kẹ́ sì máa gbóhùn ìtọ̀ dúdùn yẹn máa dòun gbàgbé nínú ayé wa o ẹ sọ kó di ní ẹ̀jẹ̀ ń bọ́ apá kejì nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ lórí WhatsApp tàbí tẹ lè fi bá mi sọ̀rọ̀ bóyá fún ìtọ́jú àrùn kan àbí ìbéèrè lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí ẹ fẹ́ ká bá yín ṣe àwọn ètò kan lọ́lọ́kan ọ̀jọ̀ kan ẹ fi DHL gbé ní abẹ́ fi mọ́tò gbé ní ẹ̀ka sí wa àwọn ètò wa kan bẹ tá a ti ṣe látijọ́ tó ti pẹ́ o láwọn live video mi tó jẹ́ pé mo download ẹ̀ látòrí Facebook àwọn ti bí ọdún 8 sẹ́yìn 5 sẹ́yìn òun ni mo download síbẹ̀ o gbówó béèrè 2000 bẹ́ẹ̀ kọ́ o ìlú ti yí orin ti change o bó ṣe jẹ́ nù. nọ́mbà méjì péré ní fún yín ṣùgbọ́n nọ́mbà alákọ̀ọ́kọ́ tí ń kọ́kọ́ fi ilẹ̀ mọ́ọ́dọ̀ kò tilẹ̀kùn mọ́ méjì ó bóde o má jẹ́ ọ̀sọ̀nà ní jẹ́ bẹ́ẹ̀ +23480 3298 3298 ẹ gbọ́ dáadáa +23480 3298 3298 ẹ̀sọ̀ ṣẹ́rẹ́ yìí mọ́ ọkọ̀ dáàkọ̀ yìí any country tí mo lè lọ láyé tí ẹ bá ti kọ́kọ́ pè dáàrẹ́ títí ọ̀lọ́ ìṣe ní Nàìjíríà nù ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ lọ́wọ́ kan yọ wọlé ẹ jẹ́ fún nọ́mbà kan sí nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ṣùgbọ́n tá àkọ́kọ́ tí mo kọ́kọ́ fi lẹ́yìn òun ni hotline orí rẹ̀ ní kẹ́ máa drop message fún mi ẹ jẹ́ á tẹ̀ iwájú sí i. ṣẹ́rí ewé yìí ẹja ẹ gbìyànjú kẹ́ lọ wá ọ̀mùnú elégédé ọ̀mùnú ewé elégédé ẹja òun náà ó di mélòó ó di méjì ọ̀mùnú ewé tàǹgìrì ó di mélòó ewé sáwéré pèpè ẹ ti já àǹbèrè gbígbẹ ṣé wọ́n ti gun ewé ọ̀là níwọ̀n ọba ìbáà jẹ́ gbígbẹ ìbáà jẹ́ tútù ẹ̀gún kúkú náà dáadáa omi àgbọn lẹ́wàá fi pò Olódùmarè o Olódùmarè o ẹ máa wí ọṣẹ yìí lọ́ọ́ di ọjà yín kí ni mo fún wọn
nínú èpè inú àdúrà fún mi lọ́kàn ẹ máa wé ọṣẹ yìí lọ òdi ọjà yín mú ọba yà wọn fún yín ní fìtílà rẹ̀ á fún ilẹ̀ ó ń bọ̀ lọ́nà kì í tí ì dé a sì ń tẹ̀síwájú o eléyìí lọ jẹ́ part 1 orúkọ mi Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà pẹ̀tọ̀ ìbádọ́dọ̀ rẹ̀ má dé mọ́lẹ̀ o ṣíà rẹ̀ wọ́n kárí gbogbo èèyàn yọ yé wa kò ní yé ẹlẹ́ a ní group 22 ní gbogbo group yìí ìkan bẹ́nu wọn tó jẹ́ private group eléyìí ẹ lè béèrè aláyín lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ àwọn ètò tá a ti filẹ̀ lọ́rọ̀ kọ̀ọ̀kan tó ti pẹ́ àbẹ́ tí ẹ fẹ́ béèrè iṣẹ́ mi tá a ti filẹ̀ ọ̀fẹ́ lẹ́gbà 5,000 ẹ fi wọ̀ bẹ̀ ẹ sì máa san 5,000 lóṣù ìyẹn dúró bẹ́ẹ̀ tó bá jẹ́ pé public lọ́fẹ́ wọ̀ ọ̀fẹ́ ni òfin wà o ẹ gbọ́dọ̀ sẹ́ndì síkà ẹ gbọ́dọ̀ sẹ́ndì ẹni fídíò ó di mélòó ẹ gbọ́dọ̀ sẹ́ndì ẹni link síbẹ̀ tẹ bá ti sẹ́ndì ẹ̀tẹ̀yìn àti wọn tẹ sẹ́ndì ó di ta ìlú tí ò sófin ẹ̀sìn sí mbẹ́ ṣùgbọ́n ní public ẹ̀ láǹfààní láti béèrè o ṣùgbọ́n ẹ máa dẹ́sí tó tàbá sí mbẹ́ yẹ̀yẹ̀ wá o kò ní yẹ̀ lẹ́ o ire kàbìtì níbi gbogbo wa o.